olówó ńlá kan sọ fún mi lónìí mo ní tí n bá sì débi wáàsí ń fi ṣe wáàsí wọn làwọn ọ̀rẹ́ àwọn kan ń bẹ hòtẹ́ẹ̀ tá a máa gbé hòtẹ́ẹ̀ alágbo tí wọ́n burúkú tó bá ti di last 10 days ibi tí wọ́n lọ run owó sínú ni àwọn ẹbí wọ́n sì ń bẹ lẹ́ni tí wọ́n mọ tí wọ́n fi sínú tí wọ́n mọ tí wọ́n fi jẹ sàárì ọwọ́ ń ka umura ta ló sọ fún ọ kí gbogbo umura tó ti lọ ọlọ́run gbà kan nú ẹ̀ ọdẹ dídìrín tó yọ àwọn tí ń bẹ nú ilé àwọn tí ń jẹ́jẹ́. minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna masala Isa inda Allahi كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون رب زده مكة. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. mo tiẹ̀ dákọ̀ ànábì ayọ̀mbó wọn dáadáa. sallallahu alayhi wa sallam. àṣẹkùbọ̀ àṣàlátù fún Muhammad. sallallahu alayhi wa sallam. maulana amirul jayshi gifirli abudika ya haya salati. ya rabbi ya gafar. dákun ẹ bá mi wí. Ya Rabbi ya Ghaffar igfiri li abudika ya haya salati. Bismillahi qul huwa Allahu ahadun Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Pẹ̀lú àṣẹ àwọn afáńláńláńláńlá tí mo bá ní kalẹ̀. Salamun alaykum sunnatun nabawiyyatun. Afáwọ̀ onímọ̀dáhì. Salamun alaykum. Tó ṣe pé tí wọ́n ń bá yin Ànábì. Yombo Ànábì náà. Sunnatun nabawiyyatun. Gbogbo ẹ̀ máa dùn ní. Ijabatu faridun. All the way from America. Ijabatu faridun. Mo kí yín púpọ̀. Ijabatu faridun. Kí àwọn àfa ológo náà tún wọlé. Ijabatu faridun. Ẹlẹ́sìn ògo ni. Yóò máa dá sí pẹ̀lú ògo Ọlọ́run. Al-Mujib barakallahu fikum. Gbogbo yín ni mo kí gbogbo ẹ̀yin àfa wa. Ijabatu faridun. Ẹ dákun àsìkò gbà mí púpọ̀ ni. Ijabatu faridun ala kulli muslimin. Mo fi tiyín, mo fi kí gbogbo ẹ̀yin ìyá alálùbáríkà. Ijabatu faridun. Tí ẹ wà ní ìkàlẹ̀. Ala kulli muslimin. Alhaja Saida. Ijabatu faridun. Wọ́n kàn ń ya wèrè ní wọn ò lè ya wèrè tó màálù. Ijabatu faridun. Àwọn ọ̀tá yín ni o. Bẹ́yàn bá lóun ya wèrè tó màálù ipa ọkàn ká. Ijabatu faridun. Saida. Faridun ni. Ìtàwọn ọ̀tá Saida ò fẹ́ máa gbọ́ náà nìyẹn. Alágúnlé mọ́ sí ni. Bọ́lọ́wọ́n ọba bá tèèyàn jẹ́ ẹ̀dá kan ò lè bá tèèyàn jẹ́. Bẹ́yàn kan máa ń bẹ́ ń bí kí téèyàn kan ó bàjẹ́ tí ẹ̀ náà padà bàjẹ́ tọmọtọmọ tìrantìran. Ijabatu. Bọ̀. Kèé ṣàdúrà kèé sì ṣépè.
kéyìí tó kù máa gbọ́hùn. ala kulli muslimin. ṣé Saida wa kéré nù ayé ni. ìyàwó faridun. ẹni tí ó bá kú kó kú máa kú. njẹ́ gbogbo wa náà ní padà sọ́dọ̀ Ọlọ́run ní òhò. ìjàmbá kéyìí tó kù máa gbọ́hùn. faridun. ṣé you dey whine. ala kulli muslimin. wọ́n padà bọ̀ wá bí ká pẹ̀lú mi gan ni wọ́n máa bó gan dáko àwọn ọ̀tá yẹn orí wọn máa ojú wọn bó fòrọ̀ wọn náà tó bó. faridun ala kulli muslimin. mo kí ajá wa kẹ́mi faridun Kórèdé ala kulli muslimin. yọ̀dà fún ọ tọkọ̀. ìjàmbátú faridun. gbogbo yín ẹ jẹ́ ọ̀ṣọ́ fún wa. ìjàmbátú faridun. Bintu Rasul. ìjàmbátú faridun. bí e bá ṣe pé a ti wà lábẹ́ kanopi ni èyí tó gbé sẹ́rí gan abẹ́ ẹ̀bẹ̀ ní gbogbo wa bàbá wa. faridun ala kulli muslimin. ẹni ó bá yóò bá nábì ò ní sunkún. ìjàmbátú faridun. ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bẹ̀ mo fẹ́ kẹ́ ẹ fegun mẹ́sàn-án ẹ̀yin yóò bó ànábì kọ́sẹ́ tàwọn ẹ̀yà yìí sí kọ́bọ̀kọ́bọ̀. faridun. àwíyé ìwíyé yọ̀dà fún ẹ tọ́pọ̀. mo kí ẹ̀jẹ̀ tèmi gangan. ìjàmbátú ọ̀nkálùkù ló ní títí ẹ̀. faridun. Icevogue ọmọ kan bíi 1 trillion. ìjàmbátú faridun. ṣáìṣà wa kéré ni. ìjàmbátú faridun. ìwọ ló mórí burúkú tó bá wọn tó bí ọ tó ṣe pé ntọ́ bá da kó sábàjẹ́ ni tàwọn tó da ó máa da ni tiẹ̀ ó máa bàjẹ́ náà ni. ìjàmbátú faridun. Icevogue lórí pókọ̀ yẹn lọ ẹ wojú ẹ ò rí pàǹpà ni. ala kulli muslimin. ọmọ àkẹ́ ẹlẹ́nu pẹlẹbẹ. ala kulli muslimin. ojú ti gbówó lọ. ala kulli muslimin. máa dá wọn tá rẹ lọ́rùn káwọn máa kú kí wọ́n máa dunnú. ìjàmbátú faridun. olórí ibú ò lè fẹ́ràn olórí ire náà tẹ́lẹ̀ ẹ̀yin olórí burúkú ẹ̀ wà ń sá fún yín. faridun. ẹ̀já wo olórí ire náà wà ń sá fún wa olórí ibú ò lè fẹ́ràn olórí ire. ìjàmbátú faridun. ẹ̀yin tó kù máa gbọ́ òun. ajá wa àdùfẹ́ gold. faridun. ẹ má bínú o. ala kulli muslimin. wọ́n ní tẹ́ sáwọn tèmi lánàá ni. ala kulli muslimin. àdùfẹ́ gold àti ìyá wa yìí náà. ala. lánàá singa 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 singa. àfi ká kí yín torí ẹ pàtàkì ìjókòó ẹ̀sìn. faridun. àwọn ẹgbẹ́ yín mi ò ṣì ni wọ́n ń ṣe. ó jẹ́ ká kí yín báwọn. ó kí gbogbo àwọn àfáà wa tí wọ́n ń bẹ ní wájú tẹ́ẹ̀ní sí lẹ́yìn pẹ̀lú ògo Ọlọ́run. faridun. lẹ́yìn ọ̀rẹ́ mi àfáà Àìsà olóko mi àti Àríṣ ẹ dákun ẹ dìde sókè. ala kulli muslimin. mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí ẹ̀yin kámẹ́rámán Ọlọ́run ò ní jẹ́ yàyàkúyà. ìjàmbátú. ẹ̀ẹ́dẹ̀ ní yàwèrè. faridun ala kulli muslimin. mo wá darí kíkí mi sọ́dọ̀ pàdí mi. ìjàmbátú ó kálukú ló ní pàdí tiẹ̀. pàdí àwọn olóríire ń pàdí tèmi mi ò lọ́rẹ̀ẹ́ àfa púpọ̀. wanaji. àwọn sàmárì lọ́rẹ̀ẹ́ tèmi. Sheikh. tó láwọn ni wọn ò ní dọwọ́rú fún mi. wanaji. àmọ́ ọ̀rẹ́ kan tí mo ní lẹ́kọ̀ọ́ yìí òun náà ni ajé Ahmad. wanaji. Almukhtar. Sheikhana. bọ̀m̀bọ̀m̀bọ̀ pàdí mi. wanaji. ibi ìpàdé olófòófó tí wọn náà wà òun náà ẹ máa sọ fófó lọ ifo ò ní pẹ́ tí ó fi mú yín ní gbogbo agbárí. Sheikhana Almukhtar Rabbi. àdẹ sọ fúnra wa pé àjọ máa wà báyà o. wanaji. akàn
kí ló wá pùn gangan. Sheikhana al-Mukhtar rabbi minal a'dahi. Ìwọ náà mọ ibi tó fọ́ọ̀lù sí. Pàdí wo ni pàdí rẹ? Ṣé pàdí olóríire ń pàdí rẹ ni? Àbí pàdí àwọn olórí ibú? Sheikhana al-Mukhtar rabbi. Gbogbo ẹni tí bá máa wà lójú yàn tí ó sọ̀rọ̀ rẹ̀ tí ó dẹ́yìn tí ó máa sorí burúkú bíi tàwọn tó bíi pàdé orí ibú lẹ́wà o. Sheikhana ẹ ṣe ń lọ pàdé olóríire. Mukhtar rabbi. My pàdí tankora wa jẹ bí spaghetti. Sheikhana ankora wa jẹ bí indomie. Mukhtar. ankora wa jẹ bí barbecue. Sheikhana ankora wa jẹ bí shawarma. Mukhtar rabbi. ẹni ọba ṣe ṣéwù wàláhì maka ọdún yẹn ọ lọ. Wanati Sheikhana al-Mukhtar rabbi minal a'dahi. à ń sọ́n bọ̀bọ̀. Lọ́mọ dùn bí rìzìkì. síá wa náà ni ó pa àwọn ọ̀tá wa. Nàjí. síá wa o síá wa o. síá gangan. Sheikhana. nínú síá náà lèyí tá a pé kalẹ̀ tá a tún fẹ́ pín síá ni. ìwọ tó ríru eléyìí ṣe tó ń fẹnu gún olóríire ọ fẹnu gún yàn tẹ èkú ni tí wọn gbé lọnu sàárè ni. Sheikhana al-Mukhtar rabbi minal a'dahi. ta ló sọ pé kọ̀pọ̀. Sheikhana al-Mukhtar rabbi. ẹ dá mi lóhùn ní sùúrù lérè ni. Sheikhana ọ̀pọ̀ àbí ọ̀pọ̀. Mukhtar rabbi. ọ̀pọ̀ bí omi òkun ọ̀pọ̀ yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́. ọ̀pọ̀ bàjẹ́. Sheikhana al-Mukhtar rabbi. kí ló dé tí ọ̀pọ̀ àwọn kan máa wo ìwọ tó ṣe kóríire wa ò bẹ̀rẹ̀ látọjú bàbá ẹ̀ àti ìyá ẹ̀. Wanaji. so lè dájọ́ péjọ kan ló máa tán. Wanaji. season film ni ó ń lọ ní. Sheikhana. kò lè sojú bàbá ẹ̀ àti ìyá ẹ̀ kò sojú bàbá ẹ̀ kò sojú ìyá ẹ̀ kò sojú fámìlì ẹ̀ tó rè wá fi bẹ̀rẹ̀ kò dẹ̀ lè sojú àwọn méjèèjì tó bí ọ náà. Wanaji. ẹ ti máa lọ fáfáfáfáfáfáfá àwa dẹ̀ tún máa kilẹ̀ láyé. Sheikhana al-Mukhtar. tí wọn náà bá fẹ́ bẹ́ẹ̀ yòówó ànábì lẹ́mẹ̀ta. minal a'dahi. ohun ni. Dáhùn máa ń dùn bí rìzìkì. orí da fúnrọ. Wanaji. àwa ta olórí ibú ni mo sọ̀rọ̀ ẹ̀yìn ẹni tó rùn ti pa. Sheikhana al-Mukhtar rabbi. ìmọ̀lẹ̀ jáde ìmọ̀lẹ̀ ò ní jáde kẹ̀. Sheikhana o rí pé al-Mukhtar. ifo ń bẹ lẹ́kẹ̀ẹ́ rẹ ifo ń bẹ ń fúrọ̀ rẹ àkànmọ́ ni gbogbo fúrọ̀ rẹ ifo ti jẹ́ torí pé oh my God. Sheikhana al-Mukhtar rabbi. ó ti tó. minal a'dahi. mo fẹ́ wẹ́ẹ̀tì àwọn èèyàn ni. ó ti tó kí n má miss flight. adúpẹ́. Alhamdulillah. wí bẹ́ẹ̀ dáadáa. Alhamdulillah. A'udhu billahi minash shaitanir rajim. láàrin ìṣẹ́jú márùn-ún kí n kí àyà yìí súra yìí kí n máa lọ. Bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Torí ìfẹ́ kó hàn láti bẹ̀rẹ̀ èèyàn máa history máa lu ohun ni kọ́ ọ máa lọ hang ọ kọ́kọ́ gbé láti ilẹ̀ ni a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Wal-layli idha yaghsha. Wan-nahari idha tajalla. خلق الذكر والأنثى. طيب فيلي فوا ودا كنجي.
فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وما يغني وما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره لليسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى فسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى. Olúwa ní ìrẹ́ ànábì. والليل إذا يغشى Sọ̀rọ̀ ìtẹ́ yòbó ànábì yẹn. Ẹni rí kú ọmọ láyé. والليل Ẹ̀yin tẹ́ yòbó ànábì yẹn. Ramadana tó dájú kọ wá ta dájú kọ yìí. Inú àánú Ọlọ́run lájọ fi gbà. والليل إذا يغشى Olúwa ní mo fi òru búra nígbà tó bá dúdú biribiti. والنهار إذا تجلى Olúwa ní mo fi ọ̀sán búra nígbà tó lágbo tá à ń ríra wa bá a ti ń ríra wa yìí. وما خلق الذكر والأنثى Olúwa ní mo fi ìdá akọ àtabo tí mo dá yín sáyé. Ọlọ́run ní mo fi búra. إن سعيكم لشتى Olúwa ní iṣẹ́ tẹ́ni kọ̀ọ̀kan ó máa ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. فأما من أعطى واتقى Fàánà mẹ́ni àtọ̀ wàtàkọ́. Olúwa lẹ́ni tá a fún ní fúnfún tá a fún tí ń sì ń na bá a ti fún tó tún bẹ̀rù Ọlọ́run lórí ẹbí tí a bá wa Almukhtar. وصدق بالحسنى Ń ṣe sàárà látún ń ṣe sàárà lọ́sì àṣetìdá kọ́ńkọ́tẹ́nì kankan ò ní rí bíi tí a bá wa Almukhtar. فسنيسره لليسرى Ọlọ́run ní ìrọ̀rùn náà lẹ́ máa lò ìrọ̀rùn lẹ́ máa fi ṣayé ẹ̀wọ̀n tá a kó kalẹ̀ yìí ahun kan ò lè ṣe é wọn ò bí ahun dá níta ń dánwò tá à ń ṣe yìí àríra wa bẹ́ẹ̀ ni abára wa bẹ́ẹ̀ ni àwọn tó bí wa ni wọ́n dájọ́ rẹ̀ síwájú Ọlọ́run. Èmi a máa sọ ní gbogbo ìgbà mo ní n ta ná kìí ṣe n ta jẹ mọ́ Ọlọ́run má jẹ́ ara padà sí ibú. Ẹ sàmì. Àní bá ti fẹ́ lomi jẹ ẹni tẹ́bi ń pa tó sunkún wá bá ti yí o tí ò ní sunkún mọ́ lérí ẹkún tó gbé wá òun náà la péjọ lérí èyí. فسنيسره لليسرى Àfáwọn Almukhtar àsóríire ni fún yín Ọlọ́run ní ìrọ̀rùn lẹ́ẹ̀ máa lò ìrọ̀rùn lẹ́ẹ̀ máa lò ẹ̀wà dúró oúnjẹ láìsọ lóṣèlú láìsọ lówó àìsọlówó ìntànṣe làwọn èèyàn fi rò pé àbólówó ni wá àìsọlówó ìntí wọ́n ń fún wa òun náà ni àwa náà ń fún àwọn èèyàn. فسنيسره لليسرى
فسنيسره لليسرى. ẹ wo àti àìmọye ọdún táfà wa ti ń ṣe léyìí òun náà ni àfà àríṣì sọ lẹ́ẹ̀kan o. nígbà tá a fi bẹ̀rẹ̀ ghetto láti bẹ̀rẹ̀ rẹ̀ ghetto ká fúnni lóúnjẹ ká fúnni mu ká tọ́jú àlàáfíà ẹni ntàfà wa Mukhtar gbé lọ́wọ́ nù. وصدق بالحسنى. gbogbo ntọ́lọ́hùn fún yín ẹ̀ máa ṣàpapín èmi àti fámìlì mi ni mo mọ àwọn àfà kan wọ́n ya alágbàpọ̀ débi pé oúnjẹ tí wọ́n fún wọn látọdún tó lọ tó wà nù stọ̀ wọn ò ní fẹ́ nìkan oúnjẹ wọn ò tún ti ju kódùn yìí tó dé báyìí wọn wà lọ dànù yóò ti bàjẹ́. ìkan bẹ mísánná ni ọlọ́run oníjọ́ padà ṣàgbákò mi ti ń padà dákọ̀ rẹ̀ fáyé tí ó sì sí kankan tí ó ṣẹlẹ̀ wọ́n fún ní míl yóò pọ̀ nínú ilé rẹ̀ wọ́n fún lóúnjẹ ráìsì tí è ṣe 500 bags yóò ní kí wọ́n máa lọ ta ó ti nígbà táwọn ọmọ tí wọ́n máa lọ ta oúnjẹ tí wọ́n ní o fún yàn tó ń lọ ta ọmọ pa padà ṣòfò gbẹ̀yìn ayé ni bẹ́ẹ̀ bá sì rí wọn ẹnu wọn dùn wọ́n lè sọ òyìnbó tó bá ń ṣe wáàsí wọ́n lè sọ haúsá tó bá ń ṣe wáàsí láwa ni wọ́n fa ìtàn bá ń ṣe wáàsí wọ́n yọ lórí ibú púpọ̀ wọ́n yẹ ní àgbákò púpọ̀ wọ́n fún ọ lóúnjẹ kọ́ ọ ṣàánú àwọn èèyàn kìí ṣe ìwọ ló fowó ra o o sì lọ́ọ́ tì í mọ́nú ilé àmbẹ̀dẹ dírẹ́fà àwọn dírẹ́fà òǹtọ̀ òní máa ń sọ ní sọ fún mi dírẹ́fà rẹ̀ ní sọ pé ẹ̀yin mọ̀ tún yàtọ̀ àwọn tí ń bẹ pẹ̀lú àwọn ṣéwù láti àìmọye ọdún wọ́n yọ lórí burúkú gan ni oúnjẹ tí wọ́n bá gbé fún wọn látọdún tó lọ oúnjẹ wọn bàjẹ́ títí dọdún yìí. wà á máa ń bá kílà wá stagina. n kò já sí wípé kárí mi làwọn olówó wa kọ̀ọ̀kan a máa ṣe wọn ò ní rírú eléyìí kí wọ́n dá sí. wákàtí ìbùsínà. ájìmọ̀ Ahmad wá sọ́dọ̀ mi ní bí ọ̀sẹ̀ méjì nílọrin àwọn ń sọ wọn ní bó làwọn ọmọ yìí ti ń jẹ báyìí àwọn ọmọ ilé kéwú lọ́dọ̀ mi mo ní àánú Ọlọ́run ni bí mo ti mọ èèyàn tó kò ṣe é máa sọ Ọlọ́run ló ní alájẹsẹ́kù èèyàn bá máa ṣe èrè nù pálọ̀ ni. obìnrin ọyọ kan obìnrin kan mo sọ fún ajẹmọ̀pọ̀ obìnrin kan Alhaja Ganiyatu ó ní má máa dákọ̀ ọ́n ní máa dákọ̀ rẹ̀ torí dáadáa ní í ṣe bọ́ọ̀bà kú wọ́tá ọba kú ló kù. Ganiyatu fún kíyètì látijọ́ tá a ti bẹ̀rẹ̀ lé kéwu wa àpò ráìsì tí máa gbé wá 20 ni àpò sẹ̀mó tí máa gbé wá bíi 40 ni yóò tún wá fi fruit ẹ bá ra àwọn ọmọdé kéwu mi wọ́n fresh ni fa àwọn ọmọ òrukàn tí wọ́n ò lẹ́nìkan wọ́n fresh gan kéwu tètè wọn ń wọnú agbárí wọn mo nígbà téèyàn rí ntọ́ dáa jẹ tí ń jẹun lásìkò kéwu ò ní máa wọlé yọ wọlé láti ó ti lé lọ́dún kan báyìí títí ń ṣe kò sì dá dúró títí dì sí. ẹ máa wòye àwọn workers tá à ń sanwó oṣù wọn àwọn olówó wa wọn ò ní rí yín wọn máa ranjú kí díẹ̀díẹ̀ nu wọn bí òbúkọ ni. oúnjẹ lẹ pé kalẹ̀ yìí òun ló dàbí eṣinṣin yìí bá a fà àti ṣe látàrí mọ́ iye ọdún nù o. Ọlọ́run sì dé mi àtọ̀rẹ́ mi dáadáa àyè lọ kanlẹ̀kùn olówó kan àní kanlẹ̀kùn olówó kan. nínú Ramadana yìí tó lọ nílé kéwú lọ́dọ̀ wa ó parí tẹ̀fsírì tán báyìí àwọn tí wọ́n ń jẹ ìfọ́rù lọ́dọ̀ títí wa gan wọ́n ti tó 1,000 ní ojoojúmọ́ yàtọ̀ sáwọn ọmọ ilé kéwú ẹ wá wò yìí tí àáfàá wa náà ṣe látàrí mọ iye ọdún kéèyàn tún wà wà ń bì kankan ní kò bàjẹ́ sábẹ́ pé tó ń tọ̀hún ní ọ bàjẹ́. fàṣánù yẹ sírí o. wà á máa ń bàkílà wọ́n stẹ̀gì náà ọlọ́run fáwọn kan wọ́n ní àmọ́
wọ́n máa pààrọ̀ umura bíi pé wọ́n ń lọ ìdúmọ̀ta ni wọn ò sì ní rere kankan tí wọ́n ń ṣe nínú ilé wọn kó tó lọ. olówó ńlá kan sọ fún mi lónìí mo ní tí n bá sì débi wáàsí ń fi ṣe wáàsí wọn làwọn ọ̀rẹ́ àwọn kan ń bẹ òtẹ́ẹ̀ tá a máa gbé òtẹ́ alágbó tí wọ́n burúkú tó bá ti di last 10 days ibi tí wọ́n ń lọ run owó sínú ni àwọn ẹbí wọn sì ń bẹ lẹ́ni tí wọ́n mọ tí wọ́n fi sínú tí wọ́n mọ tí wọ́n fi jẹ sàárì ọwọ́ ń ka umura ta ló sọ fún ọ kí gbogbo umura tó ti lọ ọlọ́run gbà kan nú ẹ̀ ọdẹ dídìrín tó yọ àwọn tí ń bẹ nú ilé àwọn tí ń jẹ́jẹ́ bí ẹ tí wọ́n jẹ́ ara rẹ òye wọn yó òun á ń pààrọ̀ umura òun pààrọ̀ mẹ́kà ó sì bẹ̀rù ọlọ́run wọ́n béèrè ìná owó kékeré lọ́wọ́ ẹlòmíì kò ní bí abùkátà wọn yóò sì lóhùn rányàn 10 lọ umura òun rányàn 20 lọ umura àwọn ẹbí rẹ̀ ebi sì ń pa wọ́n ìyà ń jẹ wọ́n wọn ò mọ tí wọ́n fi sínú wọn ò mọ tí wọ́n fi jẹ sààrì. wàkàzàbà bílíùsìnè. àfáàwọ̀ ò rí bẹ́ẹ̀. Masanu ya silihole onsera. Mọ̀lánà bá a ti ń ṣe iná ní ẹja máa ṣe lọ. Ìgbè wa tó bá ṣe pé báwọn èèyàn ti kọjú àánú sí wa ní àfífi àánú yẹn fi ru ọmọ làkejì. Àwa náà ti súnmọ́ kára private jet náà. Èló ni wọ́n ń ta private jet. Rolls-Royce yóò ti wà nílé. Bentley yóò ti wà nílé. Èmi á máa sọ àtúnwá sọ débi gan ni. Kí la fẹ́ rà? Èmi ò tiẹ̀ ra mọ́tò mọ́. Wọ́n máa ń bò mí mọ́tò bíi Masai. Mọ̀lánà. Ẹ̀já dúpẹ́ kó gbè wá gbogbo bó ti rí hospital àwọn tí ń tọ́jú àwọn èèyàn tó ń bẹ̀m̀bẹ̀ ń gbà àtúnwá ṣe ní mùsùlùmí nìkan ìwọ dọ̀dọ̀yọ̀ dèdèrè dọ̀dọ̀yọ̀ tọ́mọ níbo ní ti Islam yìí dá gan Islam fọ́tò tó o bá ti rí tó bá ti dá tí Islam bá tó rí lára àwọn tó dá bí Ìsìlámù ti rí nù fọ́tò míì tó bá ti rí lọ́dọ̀ àwọn olórí burúkú míì bí wọ́n ṣe rí lé tiwọn lòun náà ń polówó Ìsìlámù múnú kìí ṣe Ìsìlámù gidi. wọ́n máa yógi ní alùmọ́lù ìdá tààrọ̀ dá. lọ́ǹchì mélòó lẹ ṣe nísìn lọ́dọọdún bẹ́ẹ̀ ti ń ṣe náà. àwọn kan bẹ nísìn Ramadan lóde yìí wọ́n máa ṣe báárà ni alájà wọ́n ò ní àti fẹ́ bẹ̀rẹ̀ Ramadan o kílẹ̀ wà fún wa gbogbo tí wọ́n bá fún un náà síbẹ̀síbẹ̀ kò ní fẹ́ ẹlòmíì wá nípa sọ́rọ̀ ẹsẹ̀ borí ire ni ìdí àti eṣinṣin àti gbogbo àgbákò ní ọ̀padà jẹ́nu sáré. wà á máa yógi ní àdúpẹ́ Mọ̀lánà Almukhtar kéwù tí ẹ ké tolúwa ní ẹ̀rí ké. sáwọn kìíní mẹ́mẹ́ mo fẹ́ kẹ́ ẹ fọpọlọ ṣe ni o ẹ fọpọlọ lù kẹ́ ẹ jẹ́ kí n gbọ́ piano yẹn mo fẹ́ gbọ́. kéwù tí ẹ ké tolúwa ní ẹ̀rí ké ìmọ̀ tí ẹ mọ̀ tolúwa ní ẹ̀rí mọ̀ ọlá tí ẹ ní tolúwa fi dáyé táwọn ọmọ tẹ bí ojú bẹ́ẹ̀ lọ. Táwọn ọmọ tẹ́ bí ojú bẹ́ẹ̀ lọ. Táwọn ọmọ tẹ́ bí ojú bẹ́ẹ̀ lọ. Táwọn ọmọ tẹ́ bí ojú bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí o ti wà lẹ́nu ẹ̀ o nílùú yẹn o ti wà lẹ́nu ẹ̀ má kó lẹ́nu yẹn mọ́ o. Bí ojú bẹ́ẹ̀ lọ. Alájà aṣíwájú tọ ẹ ṣeun aṣíwájú náà lẹ́nu ẹ̀jẹ̀ o ṣáàlà. Ẹ̀yin jama ẹ wí tẹ̀lé mi. Kéwù tí ẹ ké tólúwa ní ẹ̀rí ké ìmọ̀ tí ẹ mọ̀
tolúwa ní ẹ̀rí mọ́ ọlá tiẹ̀ ní tolúwa fi dá ẹ̀ làwọn ọmọ tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Táwọn ọmọ tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Ẹ dákun ẹ tẹ́wọ́ báyìí mo fẹ́ sọ̀kalẹ̀ náà nù. Alámúnáṣírà lákàsọ́díràkà o. Táwọn ọmọ tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Wàràfáàná lákàzíkíràkà o. Táwọn ọmọ tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Mi ò gbóhùn ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa. Táwọn ọmọ tẹ́bí wù nìkan lẹ́ẹ̀ máa bá mi wí. Tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Táwọn ọmọ tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Àtúnwá action sí àkànní máa bọ̀ bíi pépà. Amọ̀rìnrìn. Jẹ́mọ̀ sí wọn jẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo nǹkan. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Gbogbo nǹkan la mọ̀. Àkànjá kùtùkùtù ni ajá díẹ̀. Tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Tẹ́wọ́ báyìí. Alámúnáṣírà lákàsọ́díràkà o. Táwọn ọmọ tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Wọ́wọ́ dáná àǹkàwé síràkà o. Táwọn ọmọ tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Alẹ́ ní àǹkọ́dà sàràkà. Táwọn ọmọ tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Àná lákàzíkíràkà o. Táwọn ọmọ tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Fa ìnàmá alẹ́ yóò sì rí yóò sì rọ̀. Táwọn ọmọ tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Ìnàmá alẹ́ yóò sì rí yóò sì rọ̀. Táwọn ọmọ tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Fàyíṣà faragita fansọ̀bẹ̀ o. Táwọn ọmọ tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Wàyílà rọ́bìkà fàrẹ́gà. Táwọn ọmọ tẹ́bí ojú bẹ́ẹ̀ lọ. Ẹ bá ń sàmì lẹ́ẹ̀kan náà. Almukhtar kéwùgbé yìí o ẹ̀dúpẹ́ f'Olúwa. Kéwùgbé yìí ẹ̀dúpẹ́ f'Olúwa. Kéwùgbé mi o ẹ̀dúpẹ́ f'Olúwa. Kárẹ̀lé kéwù kò dàbí kárí kéwù. Kárí kéwù ké. Ń bẹ lára àwọn tó wà yàn àwọn eléyìí wọ́n jásí. Kárí kéwù ké kò dàbí kí kéwù yẹn ni. Kéwù yẹn ni. Kéwù yẹn ni kò dàbí kí kéwù gbé ni. Kéwù gbé ni. Kéwù gbé wa o àdúpẹ́ f'Olúwa. Kéwù gbé wa àdúpẹ́ f'Olúwa. Kéwù gbé wa o àdúpẹ́ f'Olúwa. Ǹjọ́ tẹ̀ ń pọ́n mọ́sálásí yín lọ́wọ́. Ọ̀rẹ́ mi wá ń pè mí kí n sáà wá bọ́ọ̀sì ó máa sọ díẹ̀ kí n sáà wá wo kí n wá wo mo wá débẹ̀ mo fọ́ mo ní nígbà tí níjọ́ Sunday níjọ́ náà bọ́ sí mo wá débẹ̀ dọ́là mo rò pé mo wà tùràrí láti kó yàrá ya tùràrí wá láti Mẹ́kà ìfọ̀n tùràrí kan tí n bá ti ń lọ nísìnyí. Gbogbo tùràrí gidi ìfọ̀n ní àgbàgbọ́ tùràrí. Kéwù gbé wa o àdúpẹ́ f'Olúwa. Mo wá dọ́dọ̀ Sheikh Ahmad njọ Sunday njọ náà. Mo ní nígbà tẹ́yìn wá ṣe nǹkan tó tó báyìí. Kí lèmi wá ń ṣe láti ijọ́ yìí? Àníyàn tó dá mo fi wí. Ọlọ́run òjò. Ní pírójẹ́tì ńlá tí ń ṣe l'Ábùjá lọ́wọ́ ó sì dá dúró. Èmi náà wá kọjú sí mọ́sálásí àti ilé kéwú. Ọlọ́run sì parí rẹ̀ láàrin oṣù méje. Àníyàn tó dá ní ń jẹ́ bẹ́ẹ̀.
bí wọn náà bá ti ń lọ bí kan irú bí tó wáyé àníyàn tó dáa ni ó máa gbé lóde. kíkéwù yẹn ni. Kéwù yẹn ni kò dàbí kíkéwù. kíkéwù gbé wá o àdúgbò Olúwa. Kéwù gbé wá àdúgbò Olúwa. ó yá jẹ wá ṣàdúrà fún gbogbo yín ẹ wá wí eléyìí dáadáa. Allahu Latifu. Allahu Latifu. Allahu Latifu. Allahu Latifu. Ulitufu bina. Allahu Latifu. Ulitufu bina. Allahu Latifu. Ṣàánú àwa. Allahu Latifu. Nínú ọdún tuntun. Allahu Latifu. Ṣàánú wa. Allahu Latifu. Allahu Latifu. Allahu Latifu. Gbogbo wa tá a wá lọ́dún yìí gbà tí ọba fi dọdún tí ń bọ̀ àánú Ọlọ́run tá a tún sínú ẹ̀ lọ́dún yìí Olúwa ó ṣe fún yín Olúwa ó ṣe fẹ́ yín náà Olúwa ó ṣe fáwa náà. Salli ya Rabbana wa sallimu alama. Allah Allah. Wa lil khaliqi rahmatun wa shifahu. Allah Allah. Allahumma salli ala Muhammad. Allah Allahumma salli ala Muhammad. Àwẹ̀ ti dé ọlọ́lọ́mọ èèyàn tí ò ní gbà á. Fèmí pẹ̀lú rẹ̀ sínú ẹni tí ó gbàwẹ̀ náà nírọ̀rùn. Allahumma salli ala Muhammad. Ya wasi ali isani salli ala Muhammad. Allahumma salli ala Muhammad. Ya Rasulallah. Rasulallah sayyidul kaunayni. Rasulallah imamu thaqalayni. Rasulallah Annabi Wí dáadáa. Rasulallah ya Rasulallah ya To'a Ya Mustafa Sayyidi. ya Mustafa Sayyidi. Ya Nura Nuru. Ya Nura Nuril Huda. Huda. Ya Mustafa Sayyidi. Ya Mustafa Muzammilu Mudathiru. Ya Mustafa Mujitaba Muhammadu. Ya Mustafa Ya Nura Nuri. Ya Nura Nuril Huda. Huda Huda. Muhammadu Rasulullah. Yombo annabi dada. Maulana Sheikh Isa Abubakar. Ọ̀tẹ́ Sọláti. Ọlọ́run mọ́sá jẹ́ kí á rí bàbá pẹ́. Bàbá ní tẹnugbó bí ọwọ́. Sheikh Isa Ọ̀tẹ́ Sọláti. Imamu Al-Gamawi. Ṣé bá ti máa wí náà nù? Sheikh Isa Ọ̀tẹ́ Sọláti. Àtọ́yìnbí kò ní bàjẹ́. Àmín. Láàrin ìṣẹ́jú tí ò ní pẹ́, Ọlọ́run bá wa sọ yín dé lọ́rùn bàbá. Àmín. A darí gbóngbóhùn yìí. Ó dàbí pé tí bàbá mi Almukhtar fẹ́ nìyẹn. Kí àwòye àgbà kó tún bá wa tẹ̀síwájú díẹ̀ ajé àwòye kò ní bàjẹ́. Diamond yìí bò ní ṣe bó lèmi náà ti rí kan. Bismillah. Ọlọ́run kẹ́ bàbá ọ̀tẹ̀ máa sọ kó tẹ̀ àìmáyé èèyàn ló tẹ́ tó tẹ́ Sheikh Isa Abubakri má dìtẹ̀ mọ́ ọ̀tẹ̀ ń tẹ́ nínú ògo ni Ọlọ́run ló gbéga ògo ni.